kú déédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohun Àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò Ohun Àánú wa yìí la ti ń ṣí ara wa létí, tá a ti ń gbára wa níyànjú, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. A ó fi rere wá orí lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Kí ni Ohun Àánú tòní? Ẹ gbọ́ ná, nínú gbogbo wa tá ń mọ̀lá, ṣebí tá ń mọ̀lá fúnra rẹ̀ ò mọ̀lẹ̀ tí ó mọ̀ lọ́jọ́ kejì. Má jẹ́ àṣìwàwù lónìí, torí ó ṣeé ṣe pé ọ̀la lè jọjọ́ tiwa. Bọ̀dá Dàrí kàwé kìí ṣe díẹ̀, ṣùgbọ́n bó ti kàwé tó kò róhun gidi kan jèrè lórí ìwé rẹ̀ tó kà. Lẹ́yìn ìgbà tó gba dìgírì àkọ́kọ́, ọdún 4 ló fi wáṣẹ́ tí ò rí. Àìríṣẹ́ gidi ló fi dẹni tó ń ṣe tíṣà ní ọ̀kan nínú àwọn iléèwé àdáni. Kódà 12,000 naira ni wọ́n ń fún níbi tó ríṣẹ́ sí. Sista Péjú ìyàwó Bọ̀dá Dàrí ó ṣọmọlúàbí. Báǹkì ni Sista Péjú ti ń ṣiṣẹ́. Òun ló gbọ́kọ rẹ̀ nímọ̀ràn pé kó tún kàwé síwájú díẹ̀ sí, bóyá orí lè bá ṣe lẹ́yìn náà. Ẹ wò ó, ọdún kejì rèé o ló ti gboyè masters síbẹ̀ bí ẹni pé ṣe ni wọ́n dàgbẹ́ sí Bọ̀dá Dàrí lórí. Ẹ wò ó, iṣẹ́ sùkúù ṣe ya yẹ̀yẹ́ tó, kò rí sùkúù kan tó gbà síṣẹ́ o. Àyàfi ẹyọ kan tó ti ń ṣiṣẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, ibẹ̀ ló tún padà sí. Látòru ni Bọ̀dá Dàrí ti ń ro ọ̀rọ̀ ayé rẹ̀. Ayé sú Bọ̀dá Dàrí láti gbé. Nígbà tílẹ̀ mọ́, Bọ̀dá Dàrí bẹ̀rẹ̀ sí múra gidigidi. Ó sì ń kán ìyàwó rẹ̀ lójú láti tètè máa lọ síbi iṣẹ́ rẹ̀. Láì fura, ìyàwó Bọ̀dá Dàrí gbé ọmọ wọn dání láti já sílẹ̀ ní dékìá, ó sì bá tiẹ̀ lọ. Nígbà tí ìyàwó rẹ̀ lọ tán, Bọ̀dá Dàrí gbé ọ̀tá pìàpìà jáde níbi tó gbé pamọ́ sí. Mọ̀tá pìàpìà, oògùn májèlé tó ń pa ikú lápatán ni. Ó bu májèlé náà, ó bù sí kọ́ọ̀pù, ó sì da mínírà díẹ̀ sí. Ó kúnlẹ̀ pẹ̀lú omijé lójú, ó sì ń gbàdúrà sọ́lọ́run fún dáríjì. Ó rán Ọlọ́run létí àwọn akitiyan rẹ̀ láti jẹ́ èèyàn àti àwọn ìjólóòtọ́ rẹ̀ nínú ìjọsìn. Ẹ wò ó, Bọ̀dá Dàrí jẹ́ olùfọkànsìn. Bọ̀dá Dàrí sì ń ṣe ojúṣe rẹ̀ nínú ìjọ wọn. Ó sì rán Ọlọ́run létí àwọn ẹ̀gàn àti àbùkù tí ó ti dé bá òun látọwọ́ ọ̀rẹ́, ará àti iye kan. Bọ̀dá Dàrí wá parí àdúrà rẹ̀ báyìí pé, Olúwa, bí ó bá jẹ́ ẹ̀yin ni Ọlọ́run alààyè ní tòótọ́, ẹ fi àmì hàn fún mi kó tó wákàtí kan kí tó gbẹ̀mí ara mi. Ẹ wò ó, ẹ jẹ́ n sáré sọ ìtàn ìdílé kan fún ọ kí wákàtí kan Bọ̀dá Dàrí tó pé. Tọkọtaya ni Samson àti Jọkẹ́ Ọbalọ́lá. Àwọn méjèèjì sì jẹ́ olùfọkànsìn tòótọ́ ní ṣọ́ọ̀ṣì wọn tí wọ́n ń lọ. Kódà alàgbà àti akọ̀wé ìjọ ni Samson Ọbalọ́lá jẹ́. Ṣùgbọ́n ó ti tó ọjọ́ 3 kan tí ọkọ ìgbéyàwó àwọn wọ̀nyí tó ti ń fì. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ ìyàwó alàgbà Ọbalọ́lá ló sọ fún ìyàwó rẹ̀ pé alàgbà Ọbalọ́lá ń bá sẹ́kítírì rẹ̀ ó ń bá a dọ̀rẹ́. Láàárọ̀ ọjọ́ tá à ń wí yìí, àwọn méjèèjì pariwo léra wọn lórí fún ìgbà àkọ́kọ́ nínú ìgbéyàwó wọn. Nínú ìwà ọ̀pẹ àwọn méjèèjì, wọ́n yọ nọ́mbà ara wọn kúrò lórí fóònù ara wọn. Ìyàwó sì pinnu pé òun ò ní ohunkóhun bá ọkọ rẹ̀ ṣe mọ́, òun sì jáwé ìkọ̀sílẹ̀ fún. Ṣùgbọ́n kóun tó ṣe bẹ́ẹ̀, òun lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn ìgbìmọ̀ alàgbà ìjọ kí wọ́n lè mọrú ènìyàn tó jẹ́. Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Ẹ gbọ́ ná, nínú gbogbo wa tá ń mọ̀lá, ṣebí tá ń mọ̀lá fúnra rẹ̀ ò mọ̀lẹ̀ tí ó mọ̀ lọ́jọ́ kejì. Ẹ má jẹ́ àṣìwàwù lónìí, torí ó ṣeé ṣe pé ọ̀la lè jọjọ́ tiwa. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohun Àánú podcast ní samologo.com.ng. Ohun Àánú tẹ̀síwájú. Nígbà tí ìyàwó alàgbà Ọbalọ́lá bínú lọ tán, alàgbà yìí wòye pé a lè wí pé obìnrin yìí ò ní ṣe bẹ́ẹ̀ kó lọ ṣe bẹ́ẹ̀ o. Ojú wo làwọn ìjọ fi máa wò òun lórí ohun tó òun ò mọwọ́ mẹsẹ̀ rẹ̀. Ó mú fóònù rẹ̀, ó wá nọ́mbà ìyàwó rẹ̀ lórí fóònù ṣùgbọ́n kò rí. Ó wá rántí pé òun ti fìbínú yọ nọ́mbà náà dànù. Ó wá bẹ̀rẹ̀ sí tẹ nọ́mbà náà sórí fóònù láti lo ọgbọ́n àgbà fún ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ yìí kó má bàa ba nǹkan jẹ́. Ẹ wò ó, jẹ́ ń padà sọ́dọ̀ Bọ̀dá Dàrí. Nígbà tó kù ìṣẹ́jú 10 kí wákàtí kan tó fi ń retí àmì pé, ṣàdédé ni fóònù rẹ̀ dún. Ó wojú fóònù náà ṣùgbọ́n kò mọ nọ́mbà náà. Ṣùgbọ́n ó wòye pé 77 pọ̀ púpọ̀ nínú nọ́mbà tó ń pè òun. Pẹ̀lú ìbẹ̀rù,
ó gbé fóònù náà. Ohun tó gbọ́ ó yà lẹ́nu púpọ̀. Ohun náà rinlẹ̀ dòdò. Ohun akin lóhùn náà, ó sì bani lẹ́rù. Ẹ wò, ohun tó gbọ́ ni pé, wò ó, má dá láṣà rárá o láti ṣe ohun tó ló fẹ́ ṣe. Bó o bá dán wò, àbámọ̀ ayérayé ni fún ọ. Ẹ wò ó, ilẹ̀ mú bùọ̀dá dáre ró, kò lè sọ̀rọ̀, fóònù sì jábọ́ lọ́wọ́ rẹ̀. Ìwọ olùgbọ́ ètò yìí, ò bá bi mí léèrè bóyá Ọlọ́run ní fóònù GSM. Rárá o, ohun tó ṣẹlẹ̀ pàtó ni pé nígbà tí alàgbà Ọbalọ́lá fẹ́ pè ìyàwó rẹ̀, ó ṣì nọ́mbà kan tẹ̀ nítorí ìwà ń wára. Èrò rẹ̀ ni pé ìyàwó òun lòun halẹ̀ ẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni bọ̀dá dáre ní ìhà kejì tó gbà pé òun náà lérò pé Ọlọ́run ló ń bá òun sọ̀rọ̀. Alẹ́ ọjọ́ tá à ń wí yìí lọ̀rọ̀ náà yé àwọn méjèèjì. Nígbà tí ìyàwó bọ̀dá dáre gbọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, ó pe nọ́mbà yìí, ìyẹn nọ́mbà tó pe ọkọ òun láàárọ̀. Ẹ wò ó, nígbà tí wọ́n sọ ìtàn kanra wọn, wọ́n bú sẹ́rìn. Alẹ́ ọjọ́ tá à ń wí gan-an òun ìjà parí nínú ìdílé Ọbalọ́lá. Ẹ wò ó, kàyéfì ibẹ̀ ni pé àárọ̀ ọjọ́ kejì ní èsì CV tí bọ̀dá dáre fi ránṣẹ́ sí Federal Ministry of Finance láti bí oṣù 6 sẹ́yìn. Àárọ̀ ọjọ́ náà ní èsì ìwé dé o sínú ímeèlì rẹ̀, tí wọ́n sì ní kó wá farahàn ní Benin láti ṣàkóso iléeṣẹ́ ìjọba tí ń bẹ nípínlẹ̀ Edo. Ẹ wò ó, lẹ́bù bọ̀dá dáre wá ṣéǹjì pátápátá, kìí ṣe kèrémí. Ṣé wá rí báyìí pé ohun gbogbo ló lákòókò tiẹ̀, gẹ́gẹ́ bí Bíbélì gan ti sọ fún wa wípé olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Bọ̀dá, jẹ́ kí n fi dá ọ lójú pé aṣẹ̀dá ayé àtọ̀run ò jẹ́ gbàgbé ẹnikẹ́ni. Kásìkò rẹ tó dé, jọ̀ọ́ má ṣìwàwò, má ṣèrorò, má sì bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́. Ìwé ìṣelógo rẹ gan ló kàn báyìí tọ́run fẹ́ máàkì fún ọ. Sista, kò sí disappointment lọ́rọ̀ rẹ o, ìwọ ló kàn ń rò bẹ́ẹ̀. Igi ayé rẹ ló gbẹlura tá a sì ń yanjú ẹ̀ ní kọ̀ọ̀kan kóhun rere ayé rẹ má bàa farapa. Dádì, igi ire tẹ́ ẹ gbìn tẹ́ ẹ rò pé kò rúwé, irọ́ ni o. Lóòótọ́ làwọn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ ti fi yín lẹ̀, ṣùgbọ́n àgbàdo làwọn gbìn, kòkó lẹ́yìn gbìn o. Sùúrù ẹnìkan ó pọ̀ ju ẹnìkejì lọ, èrè oníkálùkù sì jura wọn lọ, bó tilẹ̀ jẹ́ pé alágbàdo ní òkòkò jẹ tiẹ̀. Mọ́mì, díẹ̀ báyìí ló kù tẹ́yìn náà ó fi wọnú ìfọ̀kànbalẹ̀ lọ, tí gbogbo ìbẹ̀rù yín ó fò lọ bí àlá, torọ́ Ọlọ́run mọ ohun tí ó ṣe táyé yín ó fi dáa. Ẹ wò ó, gbogbo ẹni tí ń sú, gbogbo ẹni tí ń rẹ̀, ẹ gbọ́nra jìgì kẹ́sẹ̀ yín sì mókun. Ẹ ti fẹ́ẹ̀ débùté ìṣelógo yín ná. Gbogbo ẹ̀yin tẹ́ṣin ayé dá, ẹ dìde fún kẹtù tẹ́ṣin ayé gùn. Ibi ẹ̀ ń lọlẹ̀ ń wò lọ́ọ̀kan òun, kẹsì máa rántí pé nínú gbogbo wa tá ń mọ̀la, ṣebí tá ń mọ̀la fúnra rẹ̀ ò mọlẹ̀ tí ó mọ̀ lọ́jọ́ kejì. Ẹ má jẹ́ àṣìwàwù lónìí, torí ó ṣeé ṣe pé ọ̀la lè jọjọ́ tiwa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín lógo fún ọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí. Mo gbàdúrà gbogbo ẹni tó dàbí pé nǹkan ń sú tí nǹkan ń rẹ̀, ẹ gba okun ìṣerere látòní lọ. Gbogbo ẹ̀yin tẹ́ṣin ayé ti dá mọ́lẹ̀, mo pa á láṣẹ fún yín pé kẹ́ ẹ tún dìde lónìí bọ́ sínú ìṣelógo. Báyìí ni mo gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.